Alájọkẹ́ mo bá ọjọ́, mo bá ọjọ́, Àjọkẹ́ mo bá ọyọ̀, mo bá ọyọ̀. Ojú rẹ̀ tún rọ́dún èyí o ti yege Monsurat mo bá ọjọ́, òkú ọdún. Wàá ṣe púpọ̀ ọdún láyé Alájọkẹ́, wàá ṣe púpọ̀ ọdún o. Oṣọdún oṣọdún èyí o ṣe tẹ̀mí sí, wàá ṣe púpọ̀ ọdún láyé. Ọjọ́ ńlá lọ́jọ́ tá a bí ni sáyé jẹ́, ọjọ́ ọmọ ní gbàgbé lọ́jọ́ yẹn, ibi òjù bí rárá, ọjọ́ tá a bí ni sáyé mà ló yàtọ̀. Ọjọ́ 4 oṣù kẹjọ ọdún lọ́jọ́ tá a bí ọ sáyé nílé Táíwò, mo kí ọ òkú ọdún, mo dúpẹ́ ọlá, mo ló ṣàmọ́dún lọ́lá Elédùà lókè. Àníṣe ọjọ́ pàtàkì lọ́jọ́ tá a bí ni sáyé, igbe àtayọ̀ dàpọ̀ tó wá parí pẹ̀lú ẹ̀kú ewu ọmọ tuntun ìjọsí rèé o. Mo dúpẹ́ ọlá, mo ní tá a bá tún láǹfààní láti rọ́jọ́ tá a bí ni sáyé lórí òkè èèpẹ̀ ká dúpẹ́ fọ́ba dániwáyé ló tọ́ o. Mo dúpẹ́ ọlá, ó yá gbégbá ọpẹ́ toró o tún ti lé lọ́dún kan sí lórí òkè èèpẹ̀. Ọjọ́ òní ṣojú ọpẹ́ ńlá yẹ ọ́ àbó òmò ni, mo ní ó gbégbá ọpẹ́ ní rẹpẹtẹ. Aráyé abẹ́ orí nǹkan ni ọmọ ọlọ́jọ́ òbí wẹ̀wù àrà tán, ó wá ń fẹ́ lẹ́lẹ́ bí áńgẹ́lì lọ́run, amọ́lẹ́wà bí ẹ̀mú òyìnbó, aya Obadina, gbẹ̀dẹ̀mù bí ẹ̀fọn tídò. Mo ló ṣọdún ọdún yìí, ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá, pẹ̀lá ìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, torí pẹ́pẹ́ lòun ń ṣe nílẹ̀ àárọ̀. Àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà Monsurat, mo ló tẹ̀lẹ̀ yìí pẹ́ tọkọtọmọ láṣẹ Olódùmarè ọba wa. Ó ya ẹ̀wí falára tó ń kọjá lọ pé kó dúró ná. Ẹ̀wí fọ́rọ̀ gún lé látàjèrò tó ń bọ̀ pé kí wọ́n rọṣẹ̀ díẹ̀ ná. Aráyé mo ní bẹ́ẹ̀ bá wa ń gbọ́ pékélé, ẹ má yà sọ́tún ẹ má yà sósì rárá, ilé ọlọ́jọ́ òbí ni mò ń gbà lọ. Ẹ̀wí fojú ọjọ́ kó paradà kó yé ronú. Ẹ bá ń sọ fóòrùn kó má tí ì yọ, ẹ bá ń wí fèjì kó má fò ní bẹ̀rẹ̀ ayẹyẹ. Mo ní afẹ́fẹ́ tó ń fẹ́ lẹ́lẹ́ máa bọ̀ nítòsí jàre, torí Monsurat ọlọ́jọ́ òbí tòní fẹ́ jó ijó ọpẹ́ ni, ijó ayọ̀ ṣáà ni, ó yá gbégbá ọpẹ́ ní rẹpẹtẹ. Monsurat fò sókè kó o dá gọ̀jọ̀gọ̀jọ̀, dámúsò sádání wáyé toró o tún ti lé lọ́dún kan sí lórí òkè èèpẹ̀, ọpẹ́ ńlá yẹ ọ́ o. Àjọkẹ́ o, bí mo bá porí agbe ó di dandan kí n porí aró, bí mo bá porí àlùkò dandan ni kí n porí ìkòsùn sí, bí mo bá wá porí lékèlèké ńkọ́ mo ní láti porí iṣẹ́ṣẹ́ fún ni. Àní bí mo bá pè ọ́ títí mo ní láti kí ọ́ relé bàbá rẹ Alájọkẹ́. Ẹ̀yin ló máa gbójú ògún yìnbọn lọ́tà, ọmọ kú dájú nìyí nílé bàbá tó bí ọlọ́mọ gangan, ẹ̀yin lọ́mọ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́rùn àgbè. Ọmọ òkúta ní mọ̀ pé èkùrọ̀, ọmọ olówó là ń kí nílé bàbá rẹ gangan, ọmọ olówó ládéjọ. Ọmọ bá ò rí gún a ò gbọ́dọ̀ ṣẹbọ, bá ò rákàlà a ò gbọ́dọ̀ ṣòro, àní bá ò rí wọléwọ̀de a ò gbọ́dọ̀ wọlé ọba nílé bàbá rẹ ni. Ọmọ òtún bá ń tẹ́ òjò àgbọ̀n, òjò tó rọ̀ sàgbọ̀n kọ́ ara rẹ̀ ló tàn o. Mo kí ọ òkú ọdún, ìmáṣàyà ajagidi àgbò, ọmọọṣẹ́ mọ́rán tààrà rẹ̀ ǹbá gbọ́ tébùrú ǹbá tàgírí pàpàpà. Ọmọ àríbi ó má ṣe, ajagidi àgbò má ṣe, ó mà kú ọdún. Monsurat o, aya wọn lé Obadina nílé owó yẹlé Ògúnyẹ̀dé, òtòṣì oyè ọmọ ènìyàn. Òtòṣì ṣubú lọ́jà abẹ̀rín rí, olówó ṣubú ariwo ta, àní adìyẹ òtòṣì níjẹ láàrin ìgbẹ́rẹ́rẹ́ tolówó ajẹ ní gbangba oko. Mo kí ọ òkú ọdún, òkú oríire, àjọ̀dún orí kádùn. Àjọkẹ́ mo ló ṣàmọ́dún lágbára ọba tó wà lókè. Àníṣe igbá alé rẹ̀ èlé ni, àwọn olé rẹ̀ èlé ni, ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá láéláé lágbára bàbá lókè. Àjọkẹ́ mo ní kò wá sí bó o bá ṣe pẹ́ tó láyé, o ò ní tanná wo sàárè ọmọ kankan. Mo lóòní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ, àlọ́mọ aráyé ò ní fẹ́ gba fún ọ lóúnjẹ jẹ, o ò ní mọ̀ṣì láyé tó o wá. Mo ní kó o pẹ́ láyé jọjọ Àjọkẹ́. Àìbá mọ̀ alẹ́ rẹ̀ ní béèrè pé ta ló ń lohùn níbẹ̀ yẹn, ẹ wí fún wọn pé mo dúpẹ́ ọládùn ní akéwì lèmi jẹ́, ọmọ òpó múlẹ́rọ máa já alẹ́ kan, òpó róṣọ òpó gbà já, ìwàlẹ̀ àṣà abímbéṣu ni wá nílé bàbá tó bí mi lọ́mọ, èmi gangan ni Ìyálẹ́gbà Oòduà kárí ayé.